bírèlẹ̀ dáńfẹ́ ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. ọ̀rọ̀ rẹ̀ ó kí àparí inú ẹni má ṣe bá tòde jẹ́ fún ni ẹni bá ti wá fìtínà òun ló ń rí fìtínà tí iṣẹ́ tí àdákùndùn jù láyé owó àdámọ̀ ṣe jù láyé ní ó padà kan lẹ́yìn bóyá ìwọ̀n ní nǹkan dùn mọ́ bóun wẹ́ẹ́kùn dùn ojoojú ṣe ló ń bọ́dọ̀ lọ ọmọ ìjọba Cairo. bírèlẹ̀ dáńfẹ́ ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. àní bọ́mọdé bá ṣubú ṣe ló yẹ kó wo wájú bàgbà bá ṣubú ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò kó lè mọ ohun tó ṣokùnfà ṣíṣubú tó ń ṣubú bí kókó bá wà ń fẹ́ nílẹ̀ fẹ́ ṣó yẹ ká jorí ìmàdó tá a bá dẹ̀ tún wá jorí ìmàdó àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ tá a bá tún lọ sáwùjọ kóńdó ṣe bí wọn ara ẹni ló yẹ ká mọ̀ ọmọ ìjọba Cairo. bírèlẹ̀ dáńfẹ́ ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. bá ò bá torí ara ẹni àbádẹ ti torí ọmọ ṣọ́wà ronú jinlẹ̀ ṣọ́ra ṣe orúkọ rere ó sàn ju wúrà sí fàdákà lọ ọmọ ìjọba kì í kú ọmọ ìjọba kì í ṣẹ̀wọ̀n kì í dákó ló ọba bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n àtọwọ́dá àrọ́dárọ́dá ọmọ ìjọba adékiri mọ́ ń jẹ. bírèlẹ̀ dáńfẹ́ ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. bírèlẹ̀ dáńfẹ́ ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. ọ̀rọ̀ rẹ̀ ó kí àparí inú ẹni má ṣe bá tòde jẹ́ fún ni ẹni bá ti wá fìtínà òun ló ń rí fìtínà tí iṣẹ́ tí àdákùn jù láyé. ẹrù dún. Mr. Kunle. Sir. tó bá make any move ẹ pè mí lórí aago kẹjẹ kí. ẹ ṣe thank you. àwọn ọmọ dí pẹ̀lú ẹ̀rọ àǹtà. ọ̀ngọ́ tí ẹ lè ṣe wèrè ẹ má wọrí. tí mo fẹ́ kẹ́ ẹ ṣe náà nìyẹn. ẹ ṣeun o. Mr. Dila ayé tí yín ti bàjẹ́ ní ti ẹ̀yin wèrè ẹ dákun ṣe ẹ gbogbo ẹrù mi ní ààbò tukùn nulẹ̀. kò tí wọ́n á gbọ́ nǹkan sọ pé ò tí ì jáde tán wo tí mo kọ room to rent gbọ́ pẹ́ tí wọ́n fi ọ́ rent mọ́ sórí room to rent. mo rí tẹlifíṣàn kíkọ́ ọ̀dà lẹ́yìn kẹ́ ẹ fi kọ́ ọ̀dà lẹ́ báyìí kọ́ ẹ dákun kí ni gbogbo kàkà rí yín ná torí ilé tẹ̀ ní àkó ń bẹ́ yìí náà ẹ jogún ẹ̀ ní kí lẹ́ wà bá ẹnì báàgì lẹ́gbẹ́ kọ́rùn bí alájọ yìí ìbàtà iná ní sọ wọ́n fi ránṣẹ́ láti ìlú èbó ni. tí ìrìn bá rúrú ẹ̀wọ̀ ọmọ ṣọpẹ́ ni. t-shirt white ló ti di brown ṣé bẹ́ẹ̀ ṣe máa lọ dẹ́ ìkú náà ni níjọ́ kan wọ́n ju ẹ̀yin náà tàbá yìí o wọ́n sọ yín ta ni wọ́n sọ yín nínú kòtò wọ́n wà á tilẹ̀kùn wọ́n pè ta ló kún ta ẹ̀yin lẹ́sìn kún wò sí ẹ̀ ẹ̀ lẹ́yìn mo jogún ẹ̀ ní wọ́n náà lọ jogún. kò burú. aya owó jóná ajá sá lọ eré. kí lẹ́kọ̀ọ́ gan-an dẹ́nìkan ò tí ì kọ́ rí ẹ sọ kí lẹ́kọ̀ọ́ gan-an dẹ́nìkan ò tí ì kọ́ rí ẹ jogún ilé gbogbo fáìtì ẹgbẹ́ gẹ́gẹ́ ilé náà kọ́sẹ́ lẹ́sìn láti ilé ìbò ilé tọ́wọ́ yẹn náà ló ti pín kí ló dà lé ayé yìí. tètè máa lọ. kí mi ò máa lọ. tó bá lọ bá jẹ́ kí inú bí mi máa gún ẹ jù máa dáná sọ pé mi ti dé kóòtù wọ́n ti mọ̀ mí. ike lẹ mú lọ kìí ṣèkò òye láńlọ́ọ̀dù ẹ mọ̀ wọ́ọ́rì mi ó pa àwọn èèyàn wa ní wọ́n wà bá ń kẹ́rù èyí tẹ́ ẹ ti já gbèrè láti wọ́n ní. wèrè àti òtí ẹ lé ìgbà tó gbọ́ pé láti kóòtù ó lẹ̀ ní kóòtù ẹ lé bí mi lọ sọ ẹ màá kó fi bló gba gbogbo orí ẹ jẹ wẹrẹ gan lé mi o mo ti ya wèrè láti inú oyún. ok kò sí wèrè ẹ wọ ẹrù ẹ wọ nǹkan ẹ wọ ọdún oṣù olórí burúkú sákẹ́rù ẹ lọ máa lọ. àní bọ́mọ
ìfọ́lọ́ sínú dé yìí mọ́. ṣe ló yẹ kó wo wájú gbàgbà bá ṣubú ara mi. ẹ wo irun yìí ó fàyè gan ni mo sọ pé tọkọ yín bá rí yín ó ti máa fún yín lówó sí i. èmi náà rí pé really try ṣẹ́gun àtàrò lèmi náà ti wo mírọ̀ kò rí pé irun yẹn wà òkè àmọ́ ká má fòwò lẹ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ pátì jẹ̀ta ló ti yẹ kẹ́ mówó yín wá èèyàn tó jẹ́ làjọ nísì tó fẹ́ gbàjọ ó ti ń disturb mo jẹ́ rí pé ẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ ló jẹ́ kí n rọra ṣe ní sùúrù fún yín. àǹtí títí wọ́n jà ṣe rí náà ní àwọn pé mi kì í ṣe bẹ́ẹ̀ but mo promise ní owó èèyàn ní kọjá rẹ̀ bẹ́ẹ̀ ṣe jù ẹ má yẹ kó kọjá rẹ̀ kó ní kọjá ẹ má kó lórí ọlọ́ ẹ jù. òun ni yóò ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni yóò ṣokùnfà ọmọ ìjọba káyọ̀. bá ò bá torí ara ẹni àbádẹ ti torí ọmọ ṣọ́wà ń ronú jinlẹ̀ ṣọ́ra ṣe orúkọ rere ó sàn ju wúrà tí fàdákà lọ ọmọ ìjọba kìí kú. This is your Mr. Sabore, the one and only Alayo. Ẹni tí òòrùn ò pa, tí òjò ò pa, ebi ló máa pa kú, abẹ́ ẹ ló wà nínú ìwé òwe Yorùbá. Méjì lẹ fẹ́ dá, mélòó mélòó, mélòó mélòó lẹ fẹ́ dá, méjì yìí méjì méjì ní ká mark no problem. ẹ̀yin ò ní ṣòro. ìyá ń bòkì ẹ ní ṣòro. ẹ jọ mo ti fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín ṣe lè yá mi lọ́wọ́ tí màmá sọ́dẹ̀dẹ̀ kó ṣe fi parí. ẹ fẹ́ yáwó ẹ lè rówó yá. nǹkan yẹn kọ́ tẹ́ kọ̀ fẹ́ni tí mo fẹ́ fi advice ni pé never hurry. When you hurry, you worry. When you worry, you die or you get stroke. Nobody get out of this life alive. Èmi ò kì í yáyàn lọ́wọ́. ṣé kò wá sọ́nà tẹ̀lé fi gbà mí ràn mí lọ́wọ́ báyìí. Ìrànlọ́wọ́ òpin. alájọ iná rèé ẹ dàpọ̀ ẹ ràn mí lọ́wọ́. báńkì owó láì pariwo sáfún mi 30,000. kí ló dé wàláì ayé wàláì wọn náà kó di yáyá wa wàláì yáyá wa mi ò ra 2,000 mi ò ra 30,000 rárá. ọ̀ lè ní 30,000 yẹlẹ ló ra 3,000. Bukky ẹgbẹ̀rún ẹyọ kan kejì mẹ́ta ẹgbẹ̀rún. ẹgbẹ́ mọ̀ sí ilé ayé báyìí kí ló dé tó gbàdúrà pé tó ṣẹlẹ̀ sí mi kó ṣẹlẹ̀ sí wọn náà kí wọn náà tó tẹ̀rù ẹni. rárá èmi torí condition tiẹ̀ ni mo fẹ́ fi ra ní 3,000 naira torí kasan tí n de sápé náà ṣì gara aná ìwọ wa sọ pé mi 3,000 no ìwọ mú 5,000 wa last. Bukky 5,000 sọ bẹ́ẹ̀ lọ́n pé tó ṣẹlẹ̀ sí mi kó ṣẹlẹ̀ sí wọn náà. kó wá wọ́n jà á ní okòwò wá wọ́n wùlà jẹ́ àmọ́ àwa ti ń pé kínníkínní èyí lọ́ọ́ pé ẹ bá ti ọ̀rọ̀ owó ni ti ìṣòro kúdí ni o tún kà ni. mo ti ẹ̀ ti ká 5,000 bẹ́ẹ̀ kan kó tó kú sọ́ọ̀bù rẹ̀. tí o sì bọ̀. tí wọ́n ń dì yín ni. wọ́n ń dì ọ ni. ẹ dákọ̀ ya jàre bẹ́ẹ̀ ikú nìkan ló lè gbóyè lọ́wọ́ mi abẹ́ sí eré mọ̀tàjà 3,000 5,000 ẹ̀tún wá ń kìkiri lẹ́yìn. ẹ ṣáà ní sanwó ni. owó kí mo jẹ yí. ọgọ́rùn-ún tí ẹ jẹ ẹ bá dé sọ lọ́bẹ̀ ọmọ bẹ̀ lọ ọba dé du dànù ni dùnbù ẹ̀. agbẹ́ni tó bá lọ ṣe yẹn máa fọ́gbọ̀n mẹ́ lórí. ọ̀la ní sẹ́yìn kẹ́yìn ọ̀nbẹ lọ ẹ ṣàkẹ́rù òsì rẹ fọ́fọ́ ni wọ́n jogún ẹ̀ ni. ẹ fi ilẹ̀ ilé ebútẹ̀ ń gbé ẹ bẹ́ẹ̀ jogún ẹ̀ ṣe ẹ kọ́ fúnra yín ni. wọ́n náà ṣe jọgbọ́n rẹ̀. Abókí lọ kẹrù tiẹ̀. èmi fẹ́ lọ kẹrù. ẹ lọ kó. tẹ́bátì sọ̀rọ̀ ẹ̀ mú dága kó o dún mọ́. dákì ọrùn rẹ̀ wọ̀nyí. ẹ̀kí ọrùn rẹ̀ dànù. ẹ gbọ́dọ̀ tẹ máa kó pẹ̀lú dùn òsì tá à ń gbé kiri òsì. Happy. Wow. Oh,
ṣe ṣá like ibi tí mo gbé ẹ lọ yìí. Well, Nigeria, it's cool. Mo ti like àwọn oúnjẹ tí mo jẹ ń bẹ̀ yẹn o. It's very nice food. Mo ti miss àwọn oúnjẹ yẹn. Really? Nǹkan tí máa ń sọ fún ẹ nìyẹn pé o ní láti máa wálé. Gbogbo yín mi ò mọ kó tó máa ń ṣe yín ẹ kọ́ travel ẹ̀ tẹ̀ ní rántí ilé. No, now. Mo iṣẹ́ tí mo ń ṣe ni now, ní Yankee ọ̀la UK, èèyàn nígbà tí máa, Nigeria kò sí kankan Nigeria ìjú pé ká wálé tá bá ti pa owó ká tún. Mo ti understand pé kò sí nǹkan Nigeria kan. Má ti wá lóru pé nǹkan wà ń bẹ̀ fún ká ṣáà máa bá wọn manage, but the fact is ibo ló wà gan-an nísìnyí like. Right now actually Cairo mo bá wálé. Cairo, okay. Egypt mo bá wálé. So tonight I just feel Carlo past night lọ́dọ̀ mi. What do you think about that? I don't understand like past night. Carlo past night lọ́dọ̀. Yeah. Kò gbé mi lọ lílọ. I don't understand. No. But yeah, what do you mean? Like Kakoloni nice time, God, kí ni ìtumọ̀ rubbish yìí? Like kó máa sọ pé kí n lọ past night ilé. Iṣẹ́ òkú mi ti wá gbé wá jẹun sí. Ó dẹ̀ ti wá di Carlo past night. No, sọ fún mi kí mi ò understand what you mean. Calm. God, kò máa dá kí èèyàn máa nice. No, like Kakolo me mean at home to Kakolo Jolo, Kaloni nice time. That's all. Nice time, God. Má bínú. Mr. Nice time, mo fẹ́ bọ́lẹ̀. Ani mo fẹ́ bọ́lẹ̀ sẹ́. Okay. Just calm down. Okay. Jekilo drop and then let me go and drop it. Nice time. Ani bọ́mọdé bá ṣubú, ṣe ló yẹ kó wo wájú. Bàgbà bá ṣubú ara mi, ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò. Kó lè mọ ohun tó ṣokùnfà ṣíṣubú tó. Tún wá jorí ìmàdò àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ bàbá tún lọ sáwùjọ. tó ń bo ìwé látòkè nílẹ̀ kí mo rán ẹ lọ léèwé fún. Bàbá ẹ̀ gbogbo owó tó wà níbà yìí 80,000 ni. ní nǹkan tí wọ́n ṣírò gbọ́ báwo ló ṣe ṣí. Ìyá mi ra 200 nọ́ńdà wọ́n lè dá 28. ìyá mi ra 28 ìyẹn jẹ́ 5,600. Ó kù mẹ́ta kó pé ìyá àṣàbí 500 làwọn dá àwọn dá pé. ìyá àṣàbí 500 ó dá pé 30 ìyẹn jẹ́ 30,000. Ìyá mi náà 500 náà ni àwọn náà ń dá àwọn dá pé. alákọ̀ọ́kọ́ yẹn mo ṣe mistake ni ìyá tó ń dá 500 yẹn oṣù kan 15,000 ló jẹ́ ẹni tó ń dá 1,000 lóṣù kan ó jẹ́ 30 ìyẹn jẹ́ 30,000 mistake ni ìta alákọ̀ọ́kọ́ yẹn ló dá bẹ́ẹ̀. ìyá mi ná 5,000 sáwó. ìyẹn jẹ́ àyọ̀ ọmọ alábàáríkà rọra. Bàbá Fatai 1,000 ni wọ́n ń dá àwọn dẹ̀ dá àjọ tí wọ́n pé. ó tiẹ̀ mójú ó mọ́ra. ọbẹ̀ kò yóò lu ni. wọ́n olóògùn gbẹgbẹgbẹgbẹgbẹ kò máa mú eléyìí lọ. àdúrà ọfẹ jẹlẹ ni bí ti bá wò sà ojú rẹ ìjìn pọ. Bàbá mi mo fi jọ. Ọmọ tó kójú wa bẹ́ẹ̀ lọ. ojú rẹ sí ajé àfi bí bọ́ olùjẹ́ngbẹ́ 450,000 ìmú náà tó wá sí gápádà yín gan ní ọjọ́. má dá lóhùn jàre torí bàbá wa tí wọ́n sọ yẹn wọ́n ò mọ̀ èmi lọ́mọ yìí jọ à ń jẹ́ àwọn grandfather wa. bísínẹ́sì kan ló yọjú o mo wá wò pé irú bísínẹ́sì ọ̀gbọ́n yọjú kí ni wọ́n fi lọ owó ni a sì ná sí i mo wá wò pé táwọn olè lọ bá tó lè gbowó lẹ́yìn pàmò pé agbórin lọ́lọ́ ń dáwọ́ kí n fẹ́ kí wọ́n wá bọ̀ kó o mú owó gidi wá kí n lọ rí fi kojú bísínẹ́sì tó bá yìí ti parí oṣù kí n dá padà fún ọ. ọ̀rẹ́ yà ó mo ṣe rí ó ti yé mi. mo ti fẹ́ lọ gbàjọ sórí bí mo ṣe wà yìí gbogbo àwọn èèyàn ló mọ̀ mí káàkiri gbogbo àdúgbò yìí wọ́n mọ̀ pé mi ò kì í yáàyàn lówó torí mi ò ń ṣe alájọ tó ń jẹ gbèsè èmi ò sì ń kó owó mi sí báǹkì mo máa ń gbé owó mi káàkiri ni fún eléyìí tó wá sọ yìí o ò lè rí owó kankan yá mi ò ń yáàyàn lówó. èmi ò fẹ́ràn jàre ọ̀sẹ̀ ebi ìṣẹ́jú mi lè fún ọmọ kẹ́ lówó lánàá ọ̀ọ́yá òbọ̀n nẹ̀
Ele mo ní ọjà mi ni. Ṣé Rọ́mọkẹ́ Àdùnbárìn? Ṣorí Rọ́mọkẹ́ Àdùnbárìn tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí. Iye kan tí Rọ́mọkẹ́ yóò fi di ìwọ ò ní. Kí ni ó fi di? Iye kan tí Rọ́mọkẹ́ fẹ́ fi di bí wọ́n bá fi lè di ọ́ máa de pampasì ni. Ọlọ́run mọ̀jẹ̀ ní ara lẹ lùtù èmi bò láíláí. Ó de pampasì àwọn yàrá gbé ẹ káàkiri ọ̀rọ̀ gbé ẹ káàkiri. Saburi. Alájọ iná rẹ̀. Saburi. Alájọ iná rẹ̀. Saburi. Àbádẹ ti torí ọmọ ṣọwọ́ ronú jinlẹ̀ ṣọ́ra ṣe orúkọ rere wọ́n tà tẹ́ ẹ̀hẹ̀hẹ̀ ní máa fún ọ lówó. Ọmọ ìjọba kì í kú, ọmọ ìjọba kì í ṣẹ̀wọ̀n, kì í dákó ló ọba. Bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n àtọwọ́dá àrọ́dàrọ́dà ọmọ ìjọba àdékèrè wọn. Sórí mo fẹ́ kó mọ̀ pé mi ò lè rí gbólẹ̀ kí n torí ẹ̀ bọ̀. Láti ìgbà tó ti mọ̀ mí sórí ìwà burúkú àbí èèyàn burúkú lórí mi sí bóyá o gbọ́ àbórí. Mi ò ń ṣèyàn burúkú, Túnjí Jọdẹ ń wé náà ń ṣèyàn burúkú. Àti kékeré láti ń bọ̀rẹ̀ wà bọ̀. Mú mọ́ dáadáa. Ó gbọ́ dáadáa. Inú mi á dùn tó bá lè ṣe nǹkan tó ń fẹ́ látọ̀ ẹ̀dọ̀ ẹ̀. Kó sì nǹkan kan tó ń fẹ́ náà ẹ̀dùn pé kò tán yẹn. Kí ọgbọ́n dẹ̀ ra tó dọ̀. Ẹ mú bílíù pé tẹ bá jọ ra ọjà tán tó ní kábàámọ̀ tó mú bílíù pé ìran ṣòwòṣòwò ló ń jèrè lábọ̀ ọjà. Àìdẹ́ mo fẹ́ kó mọ̀ pé mo rí lé mo ròde àti ta àti nílé kò sí ẹyọ kan tó ṣókùnkùn sí mi. So, please. The welcome to the chance. Remember, I'm going to regret the It's not that way me like Túnjí, but ẹ̀yin náà mọ̀ ra àwọn ọkùnrin. Àwọn ló máa sọ pé Adégúnlé ni tó bá dẹ̀ tún dọ̀la àwọn aládé òkun. Ẹ̀rù ń bá èmi o. Lóòótọ́ àwa la máa ní Adégúnlé ni àwa la tún máa ní kò fún mọ́ tó bá dọ̀la. Mo fẹ́ kó mọ̀ pé ìrẹ̀kẹ́ mọ́ lọ́jà kí Ṣàngó Túnjí tó mọ́ èyí tí. Ilẹ̀kọ́ pọ̀ lórí àtẹ. Àmọ́ kí ló rí lára kele tọ̀dọ̀ tiẹ̀ gan-an kò sẹ́dá tó mọ̀. Èmi gan mọ̀ ó ń yí wọn àtọ̀ náà. But the only thing I see from him ni pé ó nífẹ̀ẹ́ yìí. Please, you will never regret it. Èmi náà láìkẹ́, but Sórí tàbí ṣùgbọ́n but kí n tún ọ̀rọ̀ ṣe ó máa ń bọ̀rọ̀ jẹ́ ìlẹ̀kẹ̀ pọ̀ ló jà lóòótọ́ lórí àtẹ àmọ́ tí Ṣàngó Túnjí ọ̀rẹ́ mi rí ní alákẹ́ tí òun àtọ́ náà nìkan ló wà I just know pé ó ní fẹ́ please I want you to know something that she will never regret. Bó ṣe máa tún jẹ ṣọwọ́ àròjọ tó bá ti wá rí gẹ́gẹ́ bó ìka lọ. Like, seriously, I can tell you I really love you. Just tell me you love me too. hey, just stand up, please. No, I don't want to stand up. Like, I really love you. Okay, wait. I love you too. Just stand up. No, don't tell me to stand up. I can tell the world I really love you so much. I love you so much. Okay, I love you too. Yeah. Yewande. Yorùbá máa ń pa òwe kan. Wọ́n ní tí ọkọ bá mojú ọ̀yà sí. Alárinà máa láṣẹ. A step aside. Níbi tí a dé yìí sí, èmi á ní láti step aside. Okay? Yeah. Yewande.
fẹ́ ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo ọ̀rọ̀ rẹ̀ ó kí àparí inú ẹni má ṣe bá tòde jẹ́ fún ni ni ẹni bá ti wá fìtì lórí fìtì rántí iṣẹ́ tí àdákùndùn jù láyé owó àdámọ̀ ṣe jù láyé ní ó padà kan lẹ́yìn bóyá ìwọ̀n ní nǹkan dùn mọ́ bó mu wẹ́ẹ́kùn dùn ojoojú ṣe ló ń bọ́dọ̀ lọ ọmọ ìjọba Cairo. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú. pẹ̀lú gbogbo àtúntò látàárọ̀ irú ìjọni lójú wo ni o fẹ́ jẹ́ ká ṣe fún ìṣàlájẹ sẹ́rí sàbúrò rẹ̀ mi owó ń bẹ̀rù ẹ̀mí ṣẹ̀kẹ̀rẹ̀ irọ́ ni àmọ́ bówó ṣe ń bẹ̀rù rẹ̀ tó kí fowó bẹ́ẹ̀ ni kankan sí i kódà kò lè fowó bọ́mọ rẹ̀ sí débi àwa tá a jọ rẹ̀ lásánlásán ṣùgbọ́n tó bá rí irú yìí àtàwọn nǹkan tẹ́ ẹ kó kalẹ̀ yìí owó jáde lọ rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ràn obìnrin pọ̀ obìnrin kan ló lè gbowó lọ rẹ̀ ẹ sì wá máa wo agbowó rìn ni kì í gbowó sí báńkì ibi tí wò ọmọ inú ilé ni máa gbowó sí wá o pé tí n bá mú iṣẹ́ rẹ̀ wá sọ́dọ̀ yín tẹ́ ẹ bá nà fẹ́lẹ́fẹ́lẹ́ nǹkan jáde mbẹ̀ ẹ gbà bẹ́ẹ̀. kékeré nìyẹn ó délé ikú ó ń béèrè orí tútù ó ń béèrè orí gbígbẹ wà ọmọ mi wà ọmọ mi wà ọmọ tó jókòó ọmọ mi tó ní flavour ju gbogbo ẹ lọ èmi ò lémi ò bẹ́ẹ̀ ṣe bísínẹ́sì o nǹkan tí mi kàn wá fẹ́ jẹ́ kó yẹ ẹ̀ kó jọ wípé tá bá máa ṣe deal 70-30. ìyá ibẹ̀ mi lèmi mú ṣe wá fún yín 70-30 ọ̀pọ̀ ẹja ṣe 50-50. irọ́ o èmi ò lè ṣe 50-50 ẹgbẹ́ yín babes. Ojo, we need money. Na money we dey talk abeg. You no know where you come. ìwọ fẹ́ràn owó tiẹ̀ o tó o sì kún lẹ́bi aláboyún yìí. mọ tó ṣẹlẹ̀ ẹja ṣe báyìí ẹ̀dá kò burú ẹja ṣe ní 60-40. fẹ́ràn owó ẹ̀yin babes ṣé ó tẹ́ yín lọ́rùn. ṣe fara mọ́ nǹkan tó sọ. Jẹ́ ká consider ká ṣe fún ìjàre. Owó là ń sọ, owó ni ní ìpọ̀n. kíní kan wá lè mú àwọn o ṣé ọmọ tẹ́ ẹ sì tó kalẹ̀ yìí ṣé wọ́n lè ṣiṣẹ́ débi tí ó yẹ kí wọ́n ṣiṣẹ́ dé tó wọ́n fi jáde pàápàá irú ọmọ tí wọ́n sáyẹ̀nsì tán rẹ̀ àti eléyìí tí wọ́n stamp apá rẹ̀ yìí. sórí eléyìí tó ń wo yìí tọ́pọ̀ ní stamp lápá yìí iṣẹ́ burúkú wà lọ́wọ́ ẹ̀ ọmọ mi ó gbé dání ni ṣé wàá rí eléyìí mi kò rí mi ṣọ́ra ajé fún ṣòro bó ṣe ń mí yẹn iṣẹ́ ni ṣé wàá rí eléyìí tó ló kọ̀ nǹkan sí ìtàn yìí tí ọmọ mi bá fún ẹ ní BJ blow job ló ń jẹ́ bẹ́ẹ̀ mà. bẹ́ẹ̀ ni kí sábúrò yìí máa mú ṣàmàjọ kó máa lọ sórí 8 kó máa lọ sórí 10 lórí 20 16 àwọn ọmọ mi ẹ dìde ṣọ́ra ajé fún bàbá jẹ́ kó mọ̀. ẹ̀rín ni ó yá gbérajà náà ó yá. iṣẹ́ tí àdákùn jù láyé ìdórí mi lọ yorí mi fẹ́ burú. ní padà kan lẹ́yìn bóyá táwọn sáyẹ̀nsì tó ń mú yìí ní. ṣé kó máa sanwó báyìí. ẹ wo ibi jẹ́ gbórí mi sí ọbẹ̀ burú bẹ́ẹ̀ o ẹ jọ tó. àbúrò àṣọwọ́ fọlọ́ pariwo náà. àwọn ilé ìlú ẹ ṣe fún ẹ ṣe fún wọn lè mú wọlé. ẹgbẹ́ mi sí wọlé ẹgbẹ́ mi sí wọlé. orí mi o. kó wo wájú bàgbà bá ṣubú ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò kó lè mọ ohun tó ṣokùnfà ṣíṣubú tó ń ṣubú bí kókó bá wà ń fẹ́ nílẹ̀ fẹ́ ṣó yẹ ká jorí ìmàdó tá a bá dẹ̀ tún wá jorí ìmàdó àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ tá a bá tún lọ sáwùjọ kóńdó ṣe bí ìwọ̀n ara ẹni ló yẹ ká mọ̀ ọmọ ìjọba Cairo.
Ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ ní láyé òun ni ó ṣokùnfà. Ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú. Náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. Bá ò bá torí ara ẹni, àbádẹ̀ ti torí ọmọ. Ṣọ́wà ronú jinlẹ̀ ṣọ́ra ṣe. Orúkọ rere ó sàn ju wúrà sí fàdákà lọ. Ọmọ ìjọba kì í kú, ọmọ ìjọba kì í ṣe wọn. tó jẹ́ pé ìwọ ló náwó sí wípé kò wá bá mi nílé torí gbọ́ títí gbogbo wọn mú sàlẹ̀ èmi ni mo rà ṣùgbọ́n àtọwọ́dá àrọ́dàrọ́dà ọmọ ìjọba adékiri mọ̀ ń jẹ. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ ní láyé òun ní ọ̀ṣọ́gun ní kò tó wá bá sí àwa rí pé èmi náà kò ṣe wà ní katapila lọ́wọ́ kìnìún lọ́wọ́ bọ́ọ̀lì èké lọ́wọ́. ẹ wò ṣé mo ṣe wà yìí ó fẹ́ kẹ́ gbé mi lọ sí òkèèrè kẹ́tù wá gbé mi sílẹ̀ kẹ́tù wá gbé mi sí higher level pépé mi ní expect pé mo ìwà ìwà ṣe ẹ gbogbo adébẹ̀yìn máa kọ àkọlé kẹ́sì wa bẹ̀rẹ̀ ní pẹ̀lẹ́ ilé náà. by the way ṣẹ̀ṣẹ̀ pẹ́ ti gbàgbé báàgì yìí sísàlẹ̀. gbàgbé ẹ̀kẹ́ mi ò lè gbàgbé mo lè gbàgbé ọmọ kí n gbàgbé ìyàwó àmúṣorí báàgì yẹn inú ẹ̀ ní gbogbo owó àjọ àwọn alájọ tí mo ti gbà ọ̀la ló yẹ kí n bẹ̀rẹ̀ sí ní pé fún ọ kọ́ni mi tó wá sọ pé kí n wá ṣoríire lọ́dọ̀ yìí èmi ò mọ̀ pé bí oríire ló mú mi bọ̀ ibi tí dé bí ayọ̀ mi wà mo ti bọ́ lọ́wọ́ ayé mo bá ẹ̀ dàbí sọ̀rọ̀ mo ti lọ mo ti lọ mo lọ lára ẹ̀. Báàgì mi kí ló bèrè náà yé báàgì mi mo gbọ́n pé bí mo lọ́pọ̀ lọ́la àwọn èèyàn ṣe máa ń wọ pé sàbúrò sàbúrò. inú fíríjì ni mo tọ́jú ẹ̀ sí. Okay. So I tell you if you want. I just keep fresh up. Then my wife tells me later. What are you talking? Ó mọ̀ pé Adébíyẹ̀yìn máa kọ́ àkọlé ní kíákíá ìwé ìgbà tí wà lọ́nà. Ṣé wàá rí ètí mo ṣe fún mi? Yìí. Ṣé wàá rí ètí mo ṣe sí? Máa gbé sí náà tí mo ti mọ̀. Kí dàbí òkú mọ́ṣúárì. Yé! Ó! Dáa! Mama gbé sánú tó bá yẹ dálẹ̀. Iye! Ó bà ẹ́! Ọmọ yóò pa bàbá o. Ọmọ yóò pa bàbá. Bó bá rí omi, ẹ gbà rí omi, ó tẹ gbé mi náà.
tọ́gbìn owó mi tó wà ní owó àwọn àjọ ìyájú. ẹ wo ẹjọ́ tó lọ lọ nǹkan tí mo á rí fún kọ́ ní this after 2 ṣé ìfẹ́ rí tẹ́lẹ̀ inú mi nàbí máa ṣe count. ẹjọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ. ó ti lọ ti pẹ́ mo pé dákàn mi ẹ̀ gbé kọ́. gbèsè rẹ o dájújú gbèsè rẹ o dájújú owó ti lọ. Owó ti lọ. Ṣá máa ṣe ya wèrè ní kí ló tẹ̀ náà mí náà. Ẹ ń gbádùn bíbá látàrọ mi mọ́ ń pa ẹ̀. Tàbí torí tọ́rọ kọ́bọ̀ tẹ̀ fún mi lẹ́fẹ̀ẹ́ náà mi pa ni. Àwọn gáàsì tó wọ́n sáré tẹ́ ní kó fún ní pẹpẹ soup. Àti inú máa gbé máa lọ àwọn tí yẹn. Mo ti fún wọn 12,500 lówó yín tẹ̀ máa san. Kí ni ó gbẹ́rù tẹ̀ ń pa ya? No, orí tíátà ni mo mọ̀. Ẹ̀yin ṣe rìhásà ni. Gbogbo nǹkan tó ń ṣe kókó ní o. Ẹ máa ní láti ní máa jà tẹ́ ẹ̀ bá rí ẹ̀ fún mi báyìí o. Ó tán. Òun ló ń rí fìtì náà tí iṣẹ́ ti dé. Iṣẹ́ tí alákùndùn jù láyé. Ó jáde ẹ bá ní jábọ̀ ní jáde. Ní ó padà kan lẹ́yìn bóyá ìwọ̀n ní nǹkan dùn mọ́. Bó mu wá ẹkún dùn ojojú ṣẹ́ ló ń bọ̀dọ̀ lọ. Ọmọ ìjọba kí ló kàmí ní ogun tẹ́wàá lókàlẹ̀ yìí ẹ̀ ìjà tó hàn kìlọ̀ ń kórúkọ ẹ̀ ṣé ìwà ni ó mọ̀ pé mo jáde sọ́wọ́ bàbá ẹ̀ ni ó mọ̀ àbí. mo mọ̀ pé ń dájọ́ sọ́wọ́ dáàdì wa bọ̀ tábà tí ẹ̀ bá yín rówó yẹn á máa bá yín wá dáàdì sọ̀tàlẹ̀ méjèèjì lè ẹ máa gbà lọ́wọ́. ẹ bó ṣe ń sọ̀rọ̀ bí fóònù tí ò dá mọ́ ó dá ẹ rí náà wò inú ilé yà á gbóná irú ẹ̀mí bí mo ṣe wà kí sàbúrì ìgbòho mi lọ sọ bẹ́ẹ̀ kí n mọ̀ pé òun white oh white it's okay kò yí sí o bẹ́ẹ̀ ṣe wọ̀ mí yìí agent ni mí o káàkiri inú òrùn la máa ń káàkiri máa di fìlàmì lájọ́ káàkiri mo wá mú owó yẹn mo wá kó gbogbo ẹ̀ mọ́ra wọn mo dájọ́ fún sàbúrì gbé yọ ó gbé wọ́n yọ nítorí ẹ̀ wá dùn mí jù òun lọ́mọ mi Fàtáyì jẹ́ pé nígbà tí mo ti bẹ́ mi Fàtáyì mo kò ní fi àjẹ́ máa rẹ̀ lọ léèwé tíátà lọ rídì bẹ̀rẹ̀ máa dé lórí bẹ́ẹ̀ o máa ra ìwé communication n kò rówó ra ìwé communication fún Fàtáyì bàbá yìí wá gbé tèmi sálọ ṣùgbọ́n máa jà nílé yìí olóògùn òrùn máa bínú tán. bàbá olúgbòhún wà níbàyí bàbá láńlọ́ọ̀dù ní gbogbo ilé ẹjọ́ la máa ṣe. it's okay o máa tẹ́tí ilé agbọ́n tí mo fẹ́ sọ tí bàbá yìí bá kú èmi ni mo wà ń bẹ̀. a máa wá wọn a dẹ̀ máa rí wọn. èmi sẹ́rí tó bá ní òkú ẹ o ọ̀rí lẹ́gbẹ̀ẹ́ títí èmi wà ṣó wá rí wọ ṣé bó ṣì rẹwà ni blomblom máa yọ sí gbogbo ojú ẹlẹ́sẹ̀. adéjọ mi ò láì blomblom yẹn ẹjọ́ mi lè ké blomblom ẹjọ́. ó láì blomblom ó dáa máa bẹ́ ṣọ̀pọ̀nà pé kí gbogbo fún ẹ kókó jáde. Lord of Jesus ló máa jẹ. ṣé bó láì blomblom ni ṣé ó rí wọn tiẹ̀ ṣé ọ̀pọ̀ ònà lára lọ́gọ́lọ́gọ́ ìgbà gbé ńlá fún ìwà àgbà tán ẹ wá gbọ́ máa jẹ́ kó yé ni pé wọn kì í jẹ gbà lówó ọmọ àlẹ ẹgbà tó bá ní tí kò bá bí ọmọ àlẹ wà máa bínú tán ṣọ̀pá yẹn náà máa di ṣọ̀gùn bẹ́ẹ̀ ṣe wò mí kí n bá dé tán ẹgbà. mi ò sí lè. mo mọ̀ pé mi ní bá wọn lè olórí burúkú olòṣì wọn gbowó tán wọn sá lọ àbí owó tó jẹ́ pé bí mo ṣe dá mo fẹ́ fi panú mo gbàwẹ̀ ni mo fi dáná tí mi bá gbowó mi lẹ́nu mi ní kúrò bíbá. àti ẹ̀kọ́ rẹ̀ ṣeré ọmọ bá yín wá wọn ọmọ bá yín wá wó yẹn. ṣé ẹ̀rù pé mo bá yín ṣeré ni mi ò bá yín ṣeré o máa gbowó mi kúrò bíbá yìí lẹ́nu ok mò ń bọ̀ ṣe ti rí mi ìwà ṣeré ń bíbá yìí o mo máa gbowó mi tí n bá gbowó mi ní kúrò bílẹ̀ ni. ọbẹ̀ ẹ̀wọ̀n àti. ṣé o rò pé ni mo bá yín ṣe sí owó mi máa gbàlẹ́ tí n bá gbowó mi lẹ́nu ní fi sílẹ̀ kí ni mi bá yín ṣeré 200 mo dà mo lè dá fóṣù kan 6,000 mo lè máa gbà kí tó kúrò bíbá ilé mi. ẹ dá mi lóhùn o ẹ tètè kẹ́ dá mi lóhùn ẹ̀yin bá ń fi múra ní sọ̀njọ́. báwo bá torí ara ẹni àbádẹ tí torí ọmọ ṣọ́wà ń ronú jinlẹ̀. wọ́n fún yín lówó owó òwò lẹ fẹ́ gbà nù ṣe fẹ́ gbọ́ kọ́ bọ̀ bá ṣe wà yìí ẹ lè rí gbà sí mọ́ ìtẹ́ tí máa gbà náà lẹ ti gbà ẹ rí kọ́ bọ̀ gbà sí mọ́ ó ṣe ọwọ́ lẹ́ ń sọ yẹn lẹ́nu yẹn náà ẹ mọ́ gbọ́ wàhálà tá a ṣe ni tá a ṣe gbọ́ wàhálà tí gbogbo ara ń gbóná orí ń gbóná ẹ wo bẹ́ẹ̀ wà yìí kọ́ bọ̀
èmi náà béèrè kọ́bọ̀ lọ yín kò síbi tí wọ́n ti ná kọ́bọ̀ rárá owó gidi owó ńlá ní kẹ́ ẹ gbé jáde ká pẹ́. ṣì ń gbá yẹn lè rí gbà sí bí báyìí ṣì ń gbá yẹn lè rí gbà sí ṣé o pé ó easy kéèyàn fara lọ ṣiṣẹ́ ni ó easy tó bá yá yẹ máa kóra yín kúrò. yàrá jẹ́ kí ni ṣe léèrè tó ń rẹ̀ mí sẹ́yìn tí oríṣi ọpọlọ rẹ̀ tí mi rí báyìí ẹ́ nígbà fọwọ́ sí fún ẹrẹ́rù ó yọ fọ olúbàtí lọ orí ọ̀gbìn ọmọ gbàdá sọ̀rọ̀ business ọmọ gbàdá sọ̀rọ̀ yàrá jẹ́ wọlé kókó wájà rẹ̀. Will you shut your trap? Kí ni problem yìí ná? Ẹ tún ní guts ẹ gbọ́dọ̀ lé mi wá fún kí ni ẹ̀yin wá sí owó mo jẹ ìyá láyé bàbá bálákùnrin lọ́wọ́ ni ẹ sọ fún mi ṣé àwọn ọmọ mi tí wọ́n gbé lọ síbẹ̀ yẹn mo sanwó àwọn drinks tí wọ́n mu hotels tí wọ́n sùn mo san owó ẹ̀ ẹ tún ní ọjọ́ títí láti wá sínú ilé mi láti máa bẹ̀rẹ̀ owó lọ́wọ́ mi owó kí ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ sọ fún mi. wá gbàgbé lọ́wọ́ ọ̀gá yín ṣe bá sanwó wọn sanwó hòtẹ́ẹ̀lì tẹ́lẹ̀ ni ṣé ẹ̀ ní sanwó hòtẹ́ẹ̀lì ẹ ti gbé kíní. ẹ wò ẹ má yẹ kí n bínú sí yín ẹ má yẹ kí n ṣe kíni ẹ má yẹ kí n bínú sí yín ni mo sọ fún yín yẹn. ẹ dákun mọ̀ sí kíni ẹ kówó jáde ní ká pín jáde. Queenex bá mi lọ sí bedroom mi lọ gbé acid tó wà mẹ́. Baf máa ní. ẹ dákun bátìrì mọ́tò wo ló bàjẹ́ náà. àníbọ̀mọdé bá ṣubú ṣe ló yẹ kó ro wájú bàgbà bá ṣubú ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò kó lè mọ́. ó kù díẹ̀ káàtó ẹ dẹ̀ fẹ́ kó nílé mẹ́rin ẹ sọ fún mi pé òkè ibi báyìí ni mò ń lọ mo wá ń pèsè tí kò lọ ó tún wá lọ náà ẹ tètè gbé ó dá nǹkan tẹ̀ ṣe ẹ nà. jẹ́ kó ló sọ̀rọ̀ báyìí ẹ fún mi ní wọ́n good reason tí fi máa sùn sínú ilé mi wọ́n ju orí gbogbo tó ṣẹlẹ̀ lánàá yẹn ni wọ́n ti ń kàdà wá wọ́n ń kọ́bẹ̀ wá wọ́n ń kó gbogbo ẹ̀ wá ṣé nígbà tó máa dá sí ìdílé mi lórí kó tó di pé màmá ọkọ máa kúrò nílé mi. ẹ fi sọ náà but bébí náà ṣe wà nílé yẹn ọkàn mi ò balẹ̀ tí bá níyàn tó kọlẹ̀ fún báyìí àyà mi máa là nígbà tára sọ but nígbà tí wọ́n wáyé ṣé nígbà wà ní solution kan tó ṣẹlẹ̀. mi rò pé solution mi o tí o bá pọ̀ sí láti máa fò sínú ilé yẹn gbèsè ló máa padà payan ẹ ibi òde lówó tó fi ń sọ gbèsè sórí wọ́n ti fẹ́ sọ fún ẹni tó tẹ́ tí ẹ̀ sílẹ̀ bá kò máa gbọ́ ó ṣe kókó bẹ́ẹ̀ fẹ̀rẹ̀ fún mi lówó tó ní owó yẹn ní tí ẹ̀ tó dá kí lọ ìsanwó sí kò gbé níbi ló máa gbé lóstẹ̀l ìwọ náà dẹ́ lọ máa gbé lọ́dọ̀ ọ̀gá ẹ̀ owó tó bá dẹ̀ kù lọ́wọ́ mi máa fún ẹ kó má fi ní máa jẹun kó dẹ̀ máa manage rẹ̀ ṣé ń gbọ́ mi mo fẹ́ ìkọ́ solution sí gbogbo problems wa tó wà nílẹ̀ báyìí ni. ẹ dẹ̀ lérò pé solution ní nǹkan tẹ́ ẹ sọ yìí ó dẹ̀ máa wọ́ọ̀kì báyìí. ẹ wo ó bẹ́tà jàre sí tọ̀gá mi ò tiẹ̀ lé tó yẹn kò dìgbà tẹ́ bá bá mi lọ síbẹ̀ tó o ti bá ti ṣàlàyé nǹkan tó wà fún ọ̀gá máa gbà kò sí wàhálà mo ti jẹun àmọ́ ti pẹ́ díẹ̀ tí mo ti jẹun tí ń lọ bí 4 hours tí mo ti jẹun mo ti bá lóúnjẹ máa jẹ. ti jẹun pẹ̀lẹ́ ní ẹjọ́ pẹ̀lú wọ́n á jẹ́ kó tẹ́tí máa fún mi lóúnjẹ kí ọ̀dọ̀ ọ̀gbẹ́. jíjẹ tó bẹ́tà ọ̀gbẹ́ mi láì oúnjẹ mi èmi ò lè fi oúnjẹ mi ẹ̀ẹ̀kọ́ ẹja tútù tẹ̀tà lánàá. mo ní tí má ṣe tán máa kọ́ ni mà. lọ́mú bá rò fún mi jèrè àwọn olè ẹ rò pé mi ní mọ̀. mà ó ń lò lọ́wọ́ ní ìrìn tó ń lo báyìí rẹ̀ lọ tó bá ti lò tán máa kọ́. bá ti a ṣe tán nìsín kó wá kọ sílẹ̀ kalẹ̀ fún mi. ẹ káàsán mi rò pé mo rójú ìrí bí o. ẹ ṣe gan ẹ kú observations àlejò ní mímí lóòótọ́ ìgboro èkó tó lajú sí làwa ti wá àbúrò mi kan tó ń gbé nìbàdàn bí òun ni mo wá wá mo ti wá òkú bá ti lọ síbi iṣẹ́ bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ ló máa dé òun ló jẹ́ kí n wà mí. ẹ pẹ̀lẹ́ ẹ kú jókòó. street kan tiẹ̀ ni ó ń gbé street ọláòṣèbí kan street number 17 òun mo wá nígbà tí mi ò wá gẹ̀ẹ́tì ẹ̀ mo ṣe ní kí ọkọ̀ di láti dé mi kí mo ṣe lọ. ọláòṣèbí kan street kẹta sí wá ń bì í ọláòṣèbí kan. street kẹta sí mi. ṣé tẹ́ bá ti bọ́ tá à ń bì í sìn tẹ́ bá ti kàn lọ sí apá òsì yín báyìí tẹ́ bá ti ń lọ ẹ máa kọ street àkọ́kọ́ ìkejì ìkẹta
kẹta gangan. òun gangan lọ́lá ò ṣe fi kan. mo ti wá mo ti ponú àmọ́ bẹ́ẹ̀ sọ fún mi ìjáfara léwu abẹ́ èyí ló wà ẹ jẹ́ kí n tètè wá wà lọ. kí n tó ń gbà ẹ jẹ́ kí n tètè yọjú sílẹ̀ máa pa ẹ̀. ọtí yìí kọ́. ẹ má ṣe rẹ̀ ọlá òṣù. Ṣadé in fact ó yẹ kí n ti mọ̀ ẹ́ tipẹ́ yes ó yẹ kí n ti mọ̀ ẹ́ tipẹ́ because kò sí wà tó wà pẹ̀lú mi báyìí life máa ń turn around. tí mo gbọ́ bá wà pẹ̀lú ọkùnrin máa ń bá mi. in fact mo wish pé táyé bá parẹ́ anywhere tó bá wà kí n wà pẹ̀lú ẹ̀ ajọ́ ń lọ ní pẹ̀lú. even kó jọ̀rọ̀ apart máa pẹ̀lú ẹ̀ ń bẹ̀. Sade, gbogbo kọ́ tó ń sùpọ̀ nínú ilé àkàwọ̀ yìí pé nígbà tó ń bọ́ àbí ẹ́ tó ń bọ́ àti ìgbà tó ń sùpọ̀ lọ́tà rẹ̀ ẹ̀ tó wá bá ilé àbí àfi tó wá bá ilé àbí. ló dẹ̀ pariwo china fò nígbà jẹ́ family house ni yes na ọkọ ẹ tó máa ń sọ nìyí no wonder ẹ bá ti rí ẹ náà wá ti mọ̀ bó ṣe rí but báwo ló ṣe pàdé eré ilé. ìgbà tí mo ti gbọ́njú tí mo ti mọ àwọn iná náà jẹ́ kí n pàdé ọwọ́ bíi pé. Sade ṣé mọ́tò ló mú ní àbí sáà abọ́fẹ́ kí n bá wọ́n gbé báyìí jẹ́ fún ẹ nísìn rẹ́ ìdìbò jí ká lọ. síbo wọ́n kí ló tẹ̀ ń ṣe ẹ́ náà ṣó ti fòkà sí mi lọ́wọ́ ni ìwọ kí ní àdá ṣó ti fòkà sí mi náà tell me ṣó ti fòkà sí mi lọ́wọ́ ni. ọ̀gbẹ́ni kí ló ń wọ́ọ́rì ẹ̀ gan wọ́n má lọ máa fojú fáin báwo mi o ọmọ street lèmi gan o máa kó fún ẹ gidi o gbogbo àdá tó ń ṣe yóò kèmí o àbí ló ń wọ́ọ́rì ẹ. ẹjọ́ tẹ́ bá fẹ́ jà ẹ kàn ra bọ́ọ̀sì tàbá ẹ̀ mo lè ya yín ní gòbí mélòó kan ẹ bá ṣe tán létà kẹwàá fún mi lówó ẹ ṣẹ gbọ́ wọn ń jà níbi o. ṣé o tẹ̀lé ìgbà ìṣe ni àbí dáṣẹ́ o ó lè mọ̀ bí ọlọ́dún ọdún ọ̀gá ìgbà ọmọ tí ọmọ tí ọmọ. ẹ ṣe mọ fọwọ́ ní yàrá yín wọn tẹ bá fẹ́ kẹ́ kó bọ́ ta ni. bẹ́ẹ̀ mo ní ti báyìí ẹ lọ́kọ̀ ìgbà tó sùn. ẹ wọ ẹ lè já ní ẹ lè já. bí ló wọlé mílẹ̀ tiwa kó ìgbà jọ. má lọ máa fojú fáin báwo mi o. ẹ ló dpo àyà junior ni ẹjọ́ mo ní ìjọlọ́pàá méjì. bàbá ẹ tí ì lọ látàtàrọ ni kí ló dé. bẹ́ẹ̀ ṣe ń wé mi yìí o èmi ti di olúmọ ẹ̀gbá o kò síbẹ̀ ọkọ tí mo lọ bẹ́ẹ̀ ni mo wà lé ọ̀bá dé ní ti máa sún sí mo wà yìí. ọmọ sọ fún yín pé wọn sì ń lè anyway èmi ń jáde ń tèmi ṣá mo fẹ́ ra nǹkan sálẹ̀ lẹ́yìn. ẹ ó dàbọ̀ àbí mo ní kẹ́ bá lọ bí tẹ́ ń lọ tẹ́lẹ̀ ni àbí òní àárọ̀ lọ bí kan mo lọ bí tí mo dì í mú. Olayimika. Thanks so much. I'm more than grateful. Thank God. Ó yẹ kí bẹ́ẹ̀ bọ́lẹ̀ ni but ọ̀nà méjì. Èmi gan tí ẹ ní sọ pé kó bá mi bọ́lẹ̀ ìwọ náà lọ bá bébì títí torí èmi náà ti wà pẹ̀lú bébì tèmi náà ní bíbá yìí. Arẹwà, no problem. Bọ́lá máa pàdé bá. Jẹ́ ká hook up ní 6. 6, okay. Club àbí? Of course, níbi méjì tá a ti máa pàdé. Ó ṣe jẹ́ ká lọ sí mall club ní Festa. No, mi lọ Festa kò Ìkẹjà is okay. Ìkẹjà. Àbí báwo ìyá, àbó ní tẹ̀lé wa. ṣe ní tẹ̀lé mi. Ẹ dàpọ̀ lọ́dọ̀ tíkẹ̀ tí wọ́n lè. Kò sí rere, kò tí rẹ̀ yá, ó náà wọ̀ ṣe ní tẹ̀lé wa, yóò lọ nù. ọlọ́sùnkò mi àti ìrètí rẹ káàbọ̀ ṣe dáadáa lóde àti ìrètí rẹ káàbọ̀ ṣe dáadáa ẹ̀rú bẹ̀ èmi náà ni kò ṣòkù wòwòwò èmi ni. Ẹ̀gbọ́n, why do you dress like this? àti wípé ta lè sọ fún pẹ̀mbọ̀n Ìbàdàn ẹ ṣe lérò pé kò lè wá sílé mi bó ṣe wù yín ìgbà tẹ́ ti dé sí ṣe ti wọlé. it's okay. tábà dénú ilé a máa sọ̀rọ̀ ogun. àmọ́ ò ṣe mi nígbà tí wọ́n fi ṣe marriage ó yẹ kó o sọ fún mi wo kó jàkúdà yà o àwọn ẹbí ẹ̀ rè ó lẹ́bí gidi àwa rè lásán gẹ́gẹ́. ẹ̀gbọ́n mi ò tí ì fẹ́ mi ò tí ì níyàwó ìyàwó àfẹ́sọ́nà mi ni
ìyàtọ̀ wà nínú ìyàwó àfẹ́sọ́nà àtẹni tí èèyàn ti fẹ́ lóṣù lọ́kà. àwọn àfẹ́sọ́nà ẹni kí wàá lórúkọ ìyàwó mi. sọ orúkọ ẹ fún mi. Kẹ́misọ́lá lórúkọ mi. irọ́ ni o. Kẹ́mọ́sì ẹ̀xẹ̀lẹ̀sì Kẹ́mọ́sì ẹ̀xẹ̀lẹ̀sì Kẹ́mi Kẹ́mọ́ ọmọ màmẹ́ ọmọ dáadáa ni ẹ wà á bíṣù wà á bákọ wà á bí wàlẹ̀ wà á bí gbogbo nǹkan bóyá wò yìí mo sì lè ná o bó bá ti ṣe nǹkan kan fún ẹ tí ò dá màá ná màá bá wí kiri ṣe nǹkan kan fún mi. àwo ìyàwó tó bá fẹ́ bá wa ó gbọ́dọ̀ máa mà láàárọ̀ ọbẹ̀ lásà ọ̀hún lá ọlọ́run àti mọ̀rọ́gbọ̀ èyí tó máa ń bọ̀ jalajala òun àárò yẹn bẹ̀ ebi ní àbúrò bàbá ẹ̀ àìsàn òbí ó ti yẹ ẹ sílẹ̀ fún ọ̀jà wọlé láti àárọ̀ ó yẹ ti bá láìkì ó bàtà lọ́sẹ̀ ọ̀dọ́ káwọlé kẹfọ́ sẹ́gbẹ̀rẹ̀ àwọn dáadáa ó jù lọ sọ́jà. àwọn ìlú máa tẹ ó àwọn ìlú máa tẹ ó ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ nílé ayé ń bí tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyà jẹ́wé ìyá sí àtẹ ò àtẹ àwọn ìlú máa tẹ ó ẹni tó wọ̀lú tí ò fẹ́ tẹ ó ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ tó bá tàsẹ̀ agẹrẹ àjìyà jẹ́wé ìyá sí àtẹ kí ló ń gbé mi lé ìmọ̀ ara ló ń gbé mi lé ètè àgbè kò sí onílé ìmọ̀ ara ló ń gbé mi lé ọ̀gbọ́n ẹni ìgbà tó dé. Stella ló ti dá wa dúró látọ̀ tíkẹ́ẹ̀tì ń pè ẹ́ òde ẹ̀gbẹ́ kọ́ọ̀lẹ̀. Báwo ni mo wọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti tráfíkì púpọ̀ mo ṣe ní báyìí. ká ní pé o lo 2 minutes sí ni ìsìnkú ọ̀kadà tó gbé wà yẹn tó bá gbé àbá lọ́dọ̀ mama jane for real. ọ̀rẹ́ o máa dáríjì náà ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ́ kó má ra lọ́wọ́ o ò ní choice. give me some sugar. náà lọ. so kí ni next thing báyìí mo fẹ́ dé bank mo fẹ́ pick owó kan ní money gram and from there a máa lọ sọ́dọ̀ mama jane náà Alóde lóye pé always ẹ̀ mọ̀jú mama jane ṣé tí ẹ báyìí ti lọ ọ̀dọ̀ mama jane lè dé ẹ níwà òkè why not. ọ̀rẹ́ ṣé o ń gbọ́kọ̀ tí Stella ń sọ mama jane ó dà pé òun mọ bó ṣe ń lọ rárá tó bá ṣe fàájì tó ti jẹ pẹpẹ súpù mama jane ò ti jẹ pẹpẹ súpù bá wo àwọn pọ̀ mọ́ ẹ bóyá máa ń ká mọ́ ata fàájì mama jane ló ní the best ní tàǹtà. jẹ́ kí n buttress nǹkan tí ọ̀rẹ́ mi sọ tó bá ń gbọ́ take it outside Yoruba take it inside basket ṣó ti rí ẹja mama jane ó dàgbà tí àmì ọ̀tá bá jáde láti inú omi ó máa ń rí báyìí nínú abọ́ báyìí point and kill tó bá jẹja mama jane ó ní jẹja ẹni ìṣòfò mọ́ láyé for real so let's go. ẹ̀gbọ́n mi wá kó owó tí wọn mọ bá àwọn ẹni ẹlẹ́ni ṣe rí tí wọ́n fi dá sí wọn lọ́wọ́ ẹ wá kó lọ fi gbé aṣẹ́wó ẹ̀gbọ́n mi wá kó lọ fi gbé aṣẹ́wó débi wípé aṣẹ́wó wá yọ owó mọ́ wọn lára ṣèbí kan tó gbé wọn débàdàn nìyẹn ṣé o bìlí pé ordinarily ẹ̀gbọ́n mi lè sọ pé bóyá àwọn dédé dánú dùn fẹ́ máa bọ̀ ní Ìbàdàn nǹkan tó lé wọn lẹ́kọ̀ọ́ tó gbé wọn wá sí Ìbàdàn nìyẹn náà so ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn lèmi fẹ́ máa bá sọ̀rọ̀ ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni mo fẹ́ máa advice. tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n ẹni lẹ̀gbọ́n ẹni ọmọ ẹni ò lè burúkú títí kálífẹ́ kò pàjẹ́ blood ẹ̀yẹ tó ń wò yìí is thicker than water so o ní láti máa advice wọn ẹ̀jẹ̀ lẹ̀jẹ̀ ṣọlá sáà nǹkan tí mo ń ṣe àgbẹ̀ sọ. yé mi àìfà àti ọ̀rọ̀ ẹ̀gbọ́n kan tí ẹ yé mi mọ́ rárá kò yẹ
fed up. Absolutely fed up. Ṣé ti wá pọ̀ mọ́ wọn? Mi ò pẹ́ anybody o, bó ṣe ń ṣe yẹn gan ò tiẹ̀ jẹ́ kí n tiẹ̀ ronú pé bí a mọ̀ fẹ́ pé yàn kọ̀ọ̀kan. Mistake tó máa ń ṣe nìyẹn. Try kó pọ̀ mọ́, jẹ́ kó ọmọ mọ̀ pé ọ̀dọ̀ ẹ lọ wà. O lè ní òní pọ̀ mọ́ wọn náà. Kọ́ à. Tí ń rí lóyún ọ̀bí títí wọn yẹn, kò ṣọ̀rọ̀. Hello, Yéwándé. Hello, bọ̀dá mi. Báwo ni ṣe wà pa? Mo wà okay, sir. Hey, so ọ̀dọ̀ yín dáàdì sá wá sí. Ẹ ṣáàjọ torí ọlọ́mọ ẹ tẹ́ ìgbín ìṣẹ́sí pẹ̀lú wọn ṣe gbọ́ ẹ má bínú sí wọn. Mo ti wá school. Bọ̀dá mi, Ọlọ́run náà ni Ọlọ́run ti ṣe. Èèyàn tí wọ́n máa fi ọ̀rọ̀ yín dá ẹ̀gbọ́n mi, èèyàn máa regret life at the end of the day. School ti ṣe mọ nǹkan tó right láti ṣe tó dẹ̀ ti ń ṣe yẹn, òun náà ló ti dá. O understand? Náà ọba tó jẹ́ kó lọ school àjẹ́ kó ṣe tán ayé àtàlàfíà. Anytime tó bá ṣáà need assistance, máa hesitate láti wọ̀. Ṣùgbọ́n àkí ọ náà wá àwọn ọmọ ẹni tó ń ṣe wọn tí ọmọ ẹni tó ń ṣe. Ṣùgbọ́n má bá wọn pẹ́pẹ́pẹ́pẹ́ o, àjọ ẹ̀kọ́ tí ní school, gbé àrísítò ṣe gbogbo ẹ̀ káàkiri. You need to stay away from all that. Ṣé o ti yẹ? Bọ̀dá mi, ó yẹ kẹ́ ẹ mọ̀ mí pé mi náà kì í ṣọmọ bẹ́ẹ̀. Mi ò ní kẹ́gbẹ́kẹ́gbẹ́, I promise. Kẹ́ wá mi kí dáàdì. Ẹ̀yin gẹ̀ẹ́sì ẹ̀ tí ṣètò ìwọ òsì mi wà fún wákà o. Ó lè wọ́n pa ní lẹ́kṣọ̀. Ọ̀rẹ́ mi jọ torí ọ̀rọ̀ má bínú. Ṣé ta ní èso ó ti kọ́ ọ̀nà ọ̀tọ̀ dájú? Okay. Mo ẹ̀ kò ní dájú kò ní. Ó lè jí wúlá dáhùn àti ní lẹ́kṣọ̀ yẹn lọ́pẹ́ máa yẹn gbùgbọ́. Ó yẹ rẹ̀ o. Ọ̀rẹ́ mi má bínú. irọ́ mo rí i pé gbogbo ọtí tá a mú bíi látàárọ̀ gbogbo ọtí yẹn tutù ọ̀gá yín náà ń bí o tí mo wá wojú ẹ̀yin náà ojú tí yìí náà ojú yẹn náà tutù ojú òwà lè tutù báyìí kọ́tí tutù báyìí kíru àìmọ́ wá wo ojú tó tutù báyìí kíkó kàn wá wà bẹ́ẹ̀ kódà ọlọ́run gá bèrè lọ́wọ́ èèyàn. ṣé nǹkan tí mò ń sọ ni pé tèmi àti yín bá jọ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan papọ̀ sí ibi ìyá ti lọ yàtọ̀ máa ní kọ́ búlọ̀kù gbogbo bí ipa wọ́n búlọ̀kù gbogbo bí ipa máa wá pè Pàṣọ wá bí wá bẹ̀rẹ̀ sí ní ṣeré gidi tó máa ṣeré gidi táwọn èèyàn bẹ̀rẹ̀ Pàṣọ wà lóye wá fọ́gò lọ rẹpẹtẹ àdúrà tí ni àwọn èèyàn máa fi mọ bí ni wọ́n gbé bo ní Pàṣọ ti pílẹ̀ tó ti fọ́gò wá lọ́dọ̀ yín ni ibi ìyàwó wà pàgọ́. lọ́rọ̀ kan ẹ wá lẹ fẹ́ fẹ́ mi. ẹ bá tètè mọ̀ ọkọ̀ ẹ bá lè pẹ́ ẹ wọ́n mọ ọwọ́ gùn ẹsẹ̀ gùn apá gùn ìlú gùn ọrùn gùn ìlú náà gùn ní. ọ̀yìn ará èkó dé pẹ̀lú kátikáti nìyẹn jàre. èkó kò sí ọkọ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tó wà lẹ́kọ̀ọ́ dà rárá bí ṣe wà yìí ní ilé gbàdúrà kí àwọn fẹ́ yẹ ọmọ kan wà ẹbẹ kí náà ń pè tó bá kọ́ àwọn ọmọ yẹn dé báyìí ẹ̀rù á báyìí kò sọ́mọ gidi lẹ́kọ̀ọ́ Ìbàdàn bí gangan lọmọ wa àwọn ọmọ ìkọ́jọ́ pé emèrè emèrè àwọn ọmọ burúkú ló pọ̀ lẹ́kọ̀ọ́ àjẹwò à ń bẹ̀ oṣòwò à ń bẹ̀ bọ́jú Ìbàdàn bí ọmọ tó ní inú kú ọmọ mi lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ báyìí tó bá fẹ́ wọlé báyìí ayé àkọ́tẹ̀ bàjẹ́ ni àmọ́ ní Ìbàdàn bí kò ti gbélé dá mi sọ̀rọ̀ pé Ìbàdàn ni màá ti fọ́ kẹfà wà lè mọ̀ kí n lè bẹ̀rẹ̀ láti ibi tó ti dá ọmọ tó fún mi lọ́tí ìdá
ọtí tí mo ti mu níbẹ̀ yẹn èyí ló ní. èyí tí àwọn tó wà ń bẹ̀ yẹn náà mu ṣí gbogbo ẹ̀ pọ̀. 2,700. ó dà bẹ́ẹ̀ àwa fún ọ̀gá ẹ̀ ní ọtí tó mu mẹ́rin ni kò fún ìwọ àti kejì ẹ náà ẹ mú méjì méjì. ẹ wá ṣí gbogbo owó kẹ wá gbà. ẹ wo májèlú ẹ wo òṣùwọ̀n tí ó gùn lára wọn. àwọn ọmọ yẹn san gbogbo wọn síbẹ̀. lóòótọ́ ọmọ Santa Claus ni wà ń bí o ẹ ṣe gan o. ẹja mẹ́ta bàbá tásán tún lẹ́yọ kankan ẹ fún òkú. bàbá orí ẹ wá mí ẹ gan. ẹja mẹ́ta. bóyá kí n bí àga mi wọ́n á gbé sí bí. ayé ètò sí gbé lébè sí lọ́wọ́ kò fẹ́ ga fún yàn lọ́wọ́. ọlọ́run mi ó ti dé bí ayọ̀ yìí wá. ẹ̀ẹ́dẹ̀ fara burúkú balẹ̀ pẹ̀tẹ̀ wọ́ kó ọtí mẹ́rẹ̀ẹ̀rin ọ̀gá ẹ̀ wá nítorí kò dágẹ́ ọ̀rẹ́ kan máa dá mu ọtí èmi ò jẹja o ifá mi ò jẹja ẹja ṣáwá tútù mo máa ń jẹ gbígbẹ yẹn gan-an ààyè mi. àwọn ìlú máa tẹ oore àwọn ìlú máa tẹ oore ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ nílé ayé ń bí tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyà jẹ́wé ìyá sí àtẹ ò àtẹ. àwọn ìlú máa tẹ oore ẹni tó wọ̀lú tí ò fẹ́ tẹ oore ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ nílé ayé ń bí tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyà jẹ́wé ìyá sí àtẹ ò àtẹ. kí ló ń gbé ní lékè ọgbọ́n ẹni ìmọ̀ ara ló ń gbé ní lékè ọgbọ́n ẹni òkété gbàgbé ìbùsí onílé ayé ìmọ̀ ara ló ń gbé ní lékè ìgbà tó dé gbá alátẹ ló wá káwọ́ mọ́ ìmọ̀ ara ló ń gbé ní lékè. kò yẹ kẹ́ ẹ dá mi padà rárá ibi tí mo wà yẹn ibi tó dùn gidigidi gan ni. kí lẹ̀ ń sọ tó ń dùn mọ́ ilẹ̀ ìgbọ̀n mi ṣé bí bedroom wà létí máa lọ sùn sí wọ́n yìí ti ń sùn sí bíbá yìí. àwọn bó ṣe dá mi padà yìí á dùn láti mú ńlá tó báyìí bó mú àlá tí mo lá ní òní jì mí rárá. ẹ̀gbọ́n mi owó tí mo ní kẹ́ kó fún ẹ tó fẹ́ bá wa tún jẹnẹrétọ̀ ṣe kí ló tẹ̀ fún. owó yẹn mi ti wá gbọ́ owó yẹn lọ́wọ́ ẹ̀ gbà tí mo wá gbà lọ́wọ́ ẹ̀ mo wá kún mi mọ̀ bóyá gbà tí mo kó sápò mo yóò sọ ni àbí wọ́n yọ ọmọ mi lára. lọ́rọ̀ kan ṣá 5,000 ti sọnù. ẹ̀gbọ́n kílé tó jẹ́ wípé látọjọ́ tẹ̀ ti kú ẹsẹ̀ yín tẹ̀ ti kú wọnú ilé mi ẹ̀ múnú mi dùn ìbànújẹ́ lẹ̀ ń jẹ nínú ayé ni kí ló dé wáyé mi ṣé wọ́n ràn yín sí mi ni. Túkàn abusive word fún òdi èmi ẹ̀gbọ́n ẹ̀ ayayayayayaya Túkàn mi torí 5,000 ìwọ ṣe ń sọ ọ̀rọ̀. ẹ bá mi kó 5,000 náà. 5,000 ni wọ́n torí sọ̀rọ̀ yìí mo máa ti bàjẹ́ o mo máa tẹ́ mọ ojú mi ò dùn mẹ́ o irú lówó tẹ́ ó lówó ká pọ̀ nígbà tó dókè mẹ́sì tó pẹ̀lú ìwọ ń bèèrè 5,000 lọ́wọ́ mi. Túkàn mi kò bá bàjẹ́ o. kò bá bàjẹ́ mi ta ni ò bá wá jẹ́. báwo rí màá fún ẹ ní 5,000 naira yín padà. láíláí bá fún 5,000 kankan kò sí ẹ̀rọ tó bẹ̀ fún kan tó ti sọ yìí mi ò ní 5,000 mo fẹ́ fún ẹ ìwọ fẹ́ pa 5,000 ṣé wọn mọ̀ lọ́wọ́ àti ìyá fẹ́ mi jẹ lórí ẹ̀mí. irú wàhálà wo lè bá ṣe ìyẹn ní kí wọ́n máa kún mílẹ̀ nínú lé mi ẹ ti wàhálà lórí mi ní kí wọ́n máa kún mílẹ̀ nínú lé mi. ìwọ tó jẹ́ èèyàn ìyá fẹ́ mi jẹ tó pọ̀ gan ni iyọ̀ ìtọ̀sí lọ fẹ́ gbọ́ ọmọ àṣìlò tó lọ náà bàtẹ́sẹ̀ kan wá fún bàbá ẹ̀ ní ìtọ̀ ló fẹ́ gbọ́ tó bá ní ká sọ màá sọ àmọ́ kò fi sọ lójú èèyàn. báwo ni ẹ sọ ẹ ṣẹ̀ṣẹ̀ máa sọ ẹ kọtínú kẹ máa sọ sórí tẹ wáyé yín wá sọ. èmi ń sọ sórí fún kan tó lè sọ yẹn máa kúrò nílé yìí. èmi ò kí n dáṣírí èèyàn lójú èèyàn ni níwọ̀n tó yẹ pé ìgbà tí bàbá ẹ̀ tó lọ sí ní àjò tó fún ìyá ẹ̀ lóyún ó fún ìyá ẹ̀ lóyún ìgbà tí bàbá ẹ̀ fún ìyàn lóyún kò sọ́wọ́ hospital èmi ni mo sọ́wọ́ hospital ìwọ you walk away in my front
Oh, bastard. Ejò nítorí Ọlọ́run, ẹ má bínú, ẹ take it easy now. Ejò. Mi ò bínú. Àmọ́ máa kọ́kọ́ ọdún lẹ́yìn ni. Wíwẹ̀ ẹ̀ níbi kankan tẹ̀ ń lọ, ẹ ní sùúrù. Ẹ máa wojú ẹ̀. Ẹ ṣe. Torí bí ìwà tó wù sí mi ni, tí o ìgbẹ́ ìwà tó wù sí mi, kò sẹ́ni tó lè bá mi sọ, ó mọ̀ pé mo lágídí, máa kọ́ lọ, kó ọdún lé mi kó ṣe kó láyé. Wọ́n náà lè ti gbẹ́jọ́ ẹ kó ti wà kíṣì. Ẹ wá pẹ́ ta bẹ́ẹ̀ ẹ kó ti wà kíṣì. Kí lẹ fẹ́ jẹ? Ẹ̀bà. Kò ṣe pé mi pa mí o, kò má lọ rẹ̀ pé bóyá kí ni o, àmọ́ torí tiẹ̀. Bàbá yín prepare, máa set table. Ó ṣe. Torí tiẹ̀ ni o, kò ṣe pé mi pa mí náà o. Àwọ̀lú máa tẹ oore. Àwọ̀lú máa tẹ oore. Ẹ fún mi ní brown rice, ṣé ní kí brown rice packing. Ẹ fún mi lẹ́yọ̀ kan. Then kẹ́ fún mi ní pack Indomie mẹ́ta. Milo, ṣé ní Milo ńlá yẹn? Ní ńlá pátápátá ni. Ẹ fún mi lẹ́yọ̀ kan. Kẹ́mi, ọmọ ẹ̀dá ni ẹ̀. Tó bá jẹun tán, ó tún máa ń náwọn kankan tó yẹ kó ẹ̀rọ ìyàgà. Irú agbára yìí náà kọ́ mu sí. Aṣọ ṣọ́ọ̀fì padà papọ̀ náà ni. Ẹ wo ọ̀nkú ẹ̀ ṣì ní sùúrù náà. Ẹ ká face kọta wá ra nù. Màá ra agbára kékeré nìyẹn. Ẹ fún mi ní kíní kí ló fẹ́? Good morning. No, kíní hold sí ẹ fún mi ní pàṣẹ. Pack méjì. If you got the public we are easy baby. Automatically of my bullet. See, on behalf of can you see of my bullet? O ti ní mọ̀lẹ́bí mi. Èyí ti kí ló snap. You see, I feel like chronologically of ọmọ abúlé ṣòwò tó bá ti rí gilo ṣe ó yá bèrè thunder tó bá ti rí thunder ó yá bèrè baba Sulaimon ọlámà ṣe. You see, yeah, my African wish, my shirat. You can see diplomatically of. You see, can you see the way of. You see, tó bá ti rí ó yá bèrè gilo ṣe. Mọ̀lẹ́bí mi, ó jọ olóṣèlú mi, ó jọ tó fún mi olóṣèlú mi. Kí ló ń gbé ní ilé kí? Ẹyin sì lẹ́jú nílé bẹ́ẹ̀ ẹ̀ jẹ́ kó máa kẹ́rù yín lọ. Ẹ sílẹ̀ ọmọ ìjọba ni. Ọmọ ìjọba lélẹ́yìí. Ẹ wo, ẹ sílẹ̀ ọmọ ìjọba ni jà. Wọ́n ń pe wèrè ní ó fà pé ìwúrọ̀ jìyàn. Kí ni ó tún kù? Ẹyin sùn. Nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi sì ni pé bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ ìjọba tó ń ṣe wèrè kiri báyìí náà tó gbé mọ́tò sílẹ̀ tó bá gbé ọmọ ìjọba ni ẹ fi ilẹ̀ ni kárí bó ṣe gbé ọmọ ẹ̀yìn ó ń gbé lọ sókà náà ọmọ ìjọba ni ó ti dà ó ti yé mi. Ẹ̀wọ̀n kú kò ní ìyá kò ní bàbá kò sí èèyàn kankan tó ń tẹ̀kẹ̀ wọn tí ẹni tí bá ṣẹlẹ̀ sí báyìí tíjọba bá débi ẹ wo nǹkan tá à ń wí kọ́ la máa wí o so bí òun ṣe live live ẹ̀ ní ẹ wo ẹ fi wọ́n lẹ̀. ọmọ ìjọba yìí jọ mí lójú ọmọ ìjọba ó gbé odidi èèyàn gbé bọ́ǹfìtà wèrè gbé bọ́ǹfìtà.
ọmọ ìjọba oríjìnà rèé ẹgbà nìbàdàn wèrèdè ó ti ń ṣiṣẹ́ rẹ̀ pọ̀ láyé mi bàbá ṣe là ṣe pé láyé níwèrè nìbàdàn arúgbó lásán lè rí wọ́n ẹni dúró. Oh yeah, let's go there. ọmọ ìjọba àmàdé o ẹ wo wèrè 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 ọmọ ìjọba àtọwọ́dá torí àti jẹ àti mú torí àti lu jìbìtì ẹ wáyé. àwọn ìlú máa tẹ ó àwọn ìlú máa tẹ ó ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ nílé ayé ń bí tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àjìyà jẹ́wé ìyá sí àtẹ ò àtẹ. àwọn ìlú máa tẹ ó ẹni tó wọ̀lú tí ò fẹ́ tẹ ó ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ ilé ayé mi tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyà jẹ́wé. ìjọ tí n bá tún lẹ̀ tó bá tún bá kọ́sítọ́mà sọ̀rọ̀ bẹ́ẹ̀ wàá rí nǹkan tí mo máa ṣe fún ẹ òun náà fọwọ́ gbẹ́ǹdì tani ọba fọwọ́ gbàǹdì bí ìbá ṣe wọ̀. má bínú ma ìjọ tí irú ẹ bá tún ṣẹlẹ̀ lọ ẹ má lé ẹ dànù bíi ni. má bínú. Saburi 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 farabalẹ̀ pẹ̀lẹ́ báwo ni. nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí àwọn owó kan gbà wọ́n rò pé bí mo ṣe gbowó yìí mi ò gbọ́dọ̀ ná lẹ́yìn ìyàwó mi ni mo máa ń rà wá pé gẹ́gẹ́ bí ìṣe mi. bẹ́ẹ̀ tiẹ̀ kò sí àbá mi jẹ́ lójoojúmọ́. irọ́ ìdájọ́kọ̀ nílé àwa ni ọkọ̀ ló ń pọ̀ ilé àwa ni. bí a kò lọ gbé koro bá wa kò bẹ̀rẹ̀ sí ní fọ́. tí bá lè fọ́ mi èyí tí mo fẹ́ fọ́ gangan ọjọ́kọ́jọ́ tí Ọlọ́run bá lè fọ́ mi fọ́. Saburi 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 saburi. Bímbọ́ wá gbé kinní ìwọlé fún mi. Báwo ni ṣé wàá pa. mo yí dáná máa lọ lẹ́sìn. lẹ́sìn ti yá. ìwọ bá mówó wá fọmọ mi kó fi. àbí junior rí. àánú ẹ nìyẹn Saburi. ọ̀kadà ló fẹ́ gbà kó fẹ́ wọ mọ́tò. bí a kò gbọ́kadà kó lè yá. gbọ́dọ̀dọ̀ kò fojú sí o. I'm your father, your stepfather's embassy. ẹjọ́ ò ní jọ téèyàn kéèyàn máa mọ̀ dáná. ẹ wò wáyé tó ṣe báyìí sí mọ́mì. ẹ̀gbọ́n mi lóòótọ́ ni mo mọ̀ ṣùgbọ́n inú ẹ̀ try láti understand now mo gbowó àjọ alákọ̀ọ́kọ́ mọ́mì náà gbà lọ́wọ́ mi mo gbowó àjọ ẹlẹ́kejì mọ́mì náà tún gbà lọ́wọ́ mi ẹlẹ́kẹta kò sí abáńlá anybody tó lè bá mi sọ̀rọ̀ tí mo máa gbọ́ kò sí nǹkan kan tẹ̀lé fẹ́ sọgbọ́n tó máa wọ̀ mí létí owó yìí mo fẹ́ fi ra jáyà. bọ́sẹ̀ bẹ̀rù Ọlọ́run o ó dẹ̀ kó mọ̀ pé mọ́mì náà ń ṣe èèyàn bẹ́ẹ̀ náà ó yẹ kó mọ̀ pé àwọn náà try lórí wa ó ní iye táwọn náà ti ná. ẹ wo lóòótọ́ ni gbogbo nǹkan tẹ̀ ń sọ mo understand àmọ́ èmi náà ní life mi láti live now owó yìí mo fẹ́ lọ fi ra jáyà ni mo fẹ́ ṣí shop ẹ wo mi ò lè kó lẹ̀ bọ́sẹ̀ mi ò lè kó lẹ̀ tí o. ẹ try kó gbọ́ tèmi náà máa try kó máa wà consider nígbà míì. ọmọ ìjọba àmàdé o ẹ wo wèrè 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 ọmọ ìjọba àtọwọ́dá torí àti jẹ àti mú torí àti lu jìbìtì ẹ wáyé.
rántí pé èyí lọ́jọ́ bí. Ṣé kò tó rí? Èmi ò máa ṣọjọ́ bí. Ṣọjọ́ bí ni fàájì wa tó báyìí. Àti wípé níbo lẹ ti rówó ra ọtí? Kò lè rí ẹ̀. Ibi tí alákàn tí wá ti ń ṣe po kò sẹ́ni tó mọ̀. Anyway, ìròyìn ayọ̀ kan lèmi ń wá fún yín. Ìlò Kẹ́mi Sọ́lá ti lóyún. Ọ̀pẹ̀ lọ. Ẹ̀gbọ́n Kẹ́mi Sọ́lá ò lóyún, mo ríṣẹ́ fún yín ni. Ọ̀rẹ́ mi kan tí ó ń ṣiṣẹ́ ní company tó wà òkè, ó ti bá yín rí iṣẹ́ security síbẹ̀. Not just security, professional security. Tẹ́lẹ̀ máa gba owó gidi. Ọ̀nà máa bẹ̀rẹ̀ fún yín pẹ̀lú 50,000 naira. Nǹkan tí mo ní kí n sọ fún yín nìyẹn. Ṣùgbọ́n mi mọ̀ ẹ́ dáadáa. Mi mọ̀ ẹ́ dáadáa. Gbogbo bá mi wá ṣẹ́ bẹ̀yẹ̀ rẹ̀. Kó yẹ kó dùn mọ́ ẹnu. Àmọ́ mo mọ̀ nǹkan tó ń torí ẹ̀. Tó pé bó ṣe ń wọlé tó ń dé bá mi. Tó ń wọlé tó ń dé bá mi. Tí mo bá yín jẹun. Àmọ́ tí wọn náà bá ti wá wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báyìí o. Nídìí tó dé bá mi. Ó yẹ kó rí pé gbogbo nǹkan ló ti ṣéǹjì. Èmi náà ti ṣéǹjì báyìí. Bí Nàìjíríà ti ṣéǹjì lápapọ̀. Èmi ò níṣẹ́ kankan tí mo fẹ́ ṣe. Níbi tẹ́mi ti rí owó. Kò yé wọn. Yóò yé wọn lọ́la o. Ibi tí Ọlọ́run kẹ́mi dé sí. Èmi ò níṣẹ́ kan tí mo fẹ́ ṣe mọ́ bí mo ṣe wà. Èmi ti ṣiṣẹ́ sọ̀rùn mo wá gbowó láyé ni. Ìwọ náà jókòó. Jẹ́ kó fún ẹ nígò. Kí wọ́n náà bá mi ṣe fàájì. Tó bá fi máa tó bí ìjọ́ mẹ́ta bí ìjọ́ mẹ́rin. Màá ti máa wa mọ́tò. Á jọ ẹ lójú. Kò yé wọn. Yóò yé wọn lọ́la. Ibi tí sáfùrì ti ṣe ayé o kò yé wọn. Yóò yé wọn lọ́la. Alọ́wọ́ má jẹ ayé ẹ̀yin lẹ mọ̀. Àwọn tó jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ. Alọ́wọ́ má jẹ ayé ẹ̀yin lẹ mọ̀. Àwọn tó jayé lánàá dà wọ́n ti kú. Àwọn ìlú máa tẹ oore. Àwọn ìlú máa tẹ oore. Ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ ilé ayé. Láti máa mú yàrá. Cow pepper soup mo fẹ́ àǹtí. Cow pepper soup. Àwọn ní cow pepper soup bọ̀tí a ní àwọn ẹja àrọ̀, a ní tọ́kí, àwọn oríṣiríṣi ẹran. Èyí tí mo fẹ́ òun ni mo béèrè. Ọ̀nà mo dá yín náà kókò sí cow pepper soup bọ̀tí a ní àwọn oríṣiríṣi ẹran. Chicken ní cow pepper soup. Kò sí cow pepper soup. Ẹ má wọlé. Sọ̀rọ̀ kí ẹ tó bá ti ní àpàdé ọ̀rọ̀ ìyá. Tí wọ́n lè ti ní cow pepper soup. Yẹ ká máa lọ sí ìmọ̀ wàrà ló ń gbé ní léde ọgbọ́n ẹni Ọlọ́run bá ti yọ lẹ́nu títọ́hún máa yọra rẹ̀ ìmọ̀ wàrà ló ń gbé ní léde ọgbọ́n ẹni látòkò ìlú. Gbogbo ayé ni ọ̀túnla ọjọ́ mẹ́rin next year. Ìfẹ́ni ìwé Yorùbá lábẹ́ ha ó ní àrùn tó ń ṣogójì ló ń ṣọ̀dúnrún ohun tó ń ṣàbọ̀yàdé báyìí gbogbo ọlọ́yà ló ń ṣe o gbogbo nǹkan tó bá ti ń ṣe ẹ báyìí ó bá bẹ̀rẹ̀ sí ní ṣe mí ni mi ò sì fẹ́ rònú fún ẹ yà ẹ fáìn gẹ̀. Àwọn kọ́sítọ́mà bíi 3 sí 5 náà ti wọ bíbá ìlú tó jẹ́ pé cow pepper soup náà ń béèrè lọ́wọ́ mi ò dẹ̀ lówó tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ cow pepper soup bẹ́ẹ̀. Ẹlẹ́ran ni ẹ̀ màálù irú bo gangan ló wá fẹ́ lábì ẹran yìí ṣé tán ní orí ni àbí ibo gangan lẹ́tì máa bẹ̀rẹ̀ àti pé èlò ni. Tí n bá ní mo fẹ́ ra orí màálù tó dáa nísìn màá máa ní tó 40,000 naira lọ́wọ́. Mọ àwọn èèyàn mi máa ń láìkí ibi igi mú àwọn ẹlòmíì bá ibi ìgbà tí ẹ̀ nǹkan kan. 40,000 síbẹ̀síbẹ̀ náà mi ò fẹ́ kó máa ronú tó bá pẹ́ fún orí màálù yìí ni wàhálà ta níbí èmi kò fẹ́ kí bí yóò ti báyìí
mo fẹ́ kó máa gbèrú sí kó bẹ̀rẹ̀ sí gbèrú sí ni mo ṣe tán láti bẹ̀ wó ni màálù. Sàbúrì. yàrá jù ní ọ̀ kò wá wò ṣé o ti ìgbà wo gangan torí ọ̀rọ̀ orí màálù sí àti sọ ìyẹn ti kúnná lé ní sọ́là orí màálù àdébí àmọ́ ti bí tí mò ń bá ẹ sọ gangan tí máa bẹ̀rẹ̀ fínífíbọn ní kíkún tí máa máa tọ́pọ̀ sórí Ọbàtálá. wo Sàbúrì fi mí lẹ̀ jàre àníkàtẹ ọkọ yanjú torí màálù tó wà nílẹ̀ iná. ọ̀dà náà a ó ṣe yọnu gbogbo ẹ̀ náà ojú àti imú ni kò sí nǹkan tó rí ń gbé sáré lọ tábàyà àti orí màálù tán ìgbádùn bẹ̀rẹ̀ màá bẹ̀rẹ̀ sí ní jẹ́ orúkọ bíi àsùnọ́lá tẹ̀tẹ̀tẹ̀. It's called for celebration. Let's celebration everybody. bá ń padà wáyé ìbá tún padà wá tèmi máa tún padà tẹran máa tẹran là tẹran lówó máa tẹran là tẹran kọ́lé ebi jẹ́ ẹlẹ́jẹ̀ ní àìrísàn ṣe fún ọlábídé. ọ̀gbẹ́ni àgbàjúmọ̀ ṣe. ìṣẹ̀yìn ọmọ pólì ń tẹran àwọn oní tíátà ń tẹran. òtúnjẹ òde ó tíátà ń tẹran. sọmi pé Sàbúrì ó ń tẹran ayúrọ ni. èmi ò lè fẹ́ kọ́ fún ọmọ ọmọ ìyá mi a máa baṣẹ́ ẹran jẹ́ o látàrọ̀ dìdájí ọmọ máa nílé lélẹ̀ ó ń baṣẹ́ jẹ́ fún oníṣẹ́ ni ṣẹṣẹ ẹran náà ni ṣé òní náà. ní ọ̀ṣọ́kùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ní ọ̀ṣọ́kùnfà ọmọ ìjọba Cairo ọ̀rọ̀ rẹ̀ ó kí àparí inú ẹni má ṣe bá tòde jẹ́ fún ni ẹni bá ti wá fìtínà òun ló ń rí fìtínà tí iṣẹ́ tí àdákùndùn jù láyé owó àdámọ̀ ṣe jù láyé ní ó padà kan lẹ́yìn bóyá ìwọ̀n ní nǹkan dùn mọ́ bó mu wẹ́ẹ́kùn dùn ojoojú ṣe ló ń bọ́dọ̀ lọ ọmọ ìjọba Cairo. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ ní láyé òun ní ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ní ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. àní bọ́mọdé bá ṣubú ṣe ló yẹ kó wo wájú bàgbà bá ṣubú ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò.